ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin àwọn apáta nílé lóko atúkì nílẹ̀ kan sí orúkọ tiwa ní bàbá confam jp ẹni tí ẹ ti mọ̀ náà ni afakókò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníbàárà àwọn apáta nílé lóko amẹ́ríkà ní canada ní europe ní asia ní africa ní afakókò ìdúpẹ́ lọ́wọ́ yìí. Today is Friday. We are extending our greeting to you that happy weekend. Ohun tá a tún mú wá fún yín, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ máa ń sọ pé irọ́ ni irọ́ ni irọ́ ni, kò sóhun tó ń pè ní irọ́ o. Ohun tó ń pè ní irọ́ lohun tí ó rà tí kò ṣiṣẹ́. Tí kò bá ṣiṣẹ́, àwọn èèyàn ní máa ọ́dà ohun tí àwa ń ṣe ní gbogbo ìgbà. Egbògi tí a ń sọ fún yín náà nìyí. Ohun tó bá ń ṣe ẹ́ tó o bá fi sábẹ́ aṣọ wàá rí pé kò ní solution. Ṣùgbọ́n tó bá ń ṣe ènìyàn tí ènìyàn ò fi sí abẹ́ aṣọ òun ló ní solution. So, whatever you are facing, what I am saying is that don't silence in any problem you are encounter. There is room for problem, and again there is a room for solution. There is no problem that does not have solution on this planet Earth. Oko tó bá ń wẹ̀ kó ṣe é tó o lérò pé wàhálà ni àbí ìdààmú ìwọ kò pè wá gbogbo eré àtà ti ní orí ọ̀fẹ́ láti lè fi ṣiṣẹ́ tọ́lọ́run fún wa lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ nínú ayé àwọn èèyàn nìyí. Bóyá oyún ló ń wá lọ́lọ́jọ́ pípẹ́ ò rí oyún ó lè pè wá, ẹ̀dà ló wà lára ẹ̀ náà ó lè pè wá, gbogbo nǹkan tí wọ́n ń pè ní ẹ̀dà, gbogbo ohun tí a lè fi kojú ẹ̀ gbogbo ẹ̀ ló wà. Ó wà níbi tó wà yẹn náà, either you are in Nigeria or abroad, onídọ́dọ́ bóyá kó wà labroad. We are talking to everybody generally. Ibikíbi tó bá wà ó wà ń bẹ̀ náà, ó rí nǹkan gbé ṣe, ó lè pe wòlíì máa gbàdúrà fún ẹ, á sọ ìran fún ẹ, á sì fún ẹ ní solution. Gbogbo àìlera ara pátá gbogbo níṣe ni o fẹ́ bóbìnrin ṣe wá rí pé láàrin ìṣẹ́jú kan ó ti ṣe gẹ̀rẹ̀gẹ̀, ẹ̀rí ẹ̀ ń pa mí, gbogbo ẹ̀ pátá ló wà. Ó pè tó bá ti pè aṣọ tó fẹ́ ṣe fún ẹ, gbogbo tó bá wù kó lè máa ṣe ẹ́. Ohun tí Ọlọ́run gbé àwa kalẹ̀ fún ni wípé àwa jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, a sì jẹ́ ní ẹ̀mí, a ní ìjọ ẹ̀mí, a dẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀mí fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ní interest. Kì í ṣe gbogbo èèyàn ló láìkí ohun tá à ń ṣe, a ò dẹ̀ kíá. Ṣùgbọ́n àwọn tí wọ́n láìkí ẹ̀ tí wọ́n ń pè, àwọn náà rí benefit tó wà nínú ẹ̀. So therefore má silent nínú problem ẹ̀. Anything tó bá jẹ́ wàhálà ẹ̀ pè, tó bá jẹ́ pé ohun tá a lè ṣe ni àwa máa sọ fún ẹ. DHL has connected us to everywhere in the world. Kò síbi tó wà tí product wa ò ní wá bá ń bẹ̀. Bó o wà nínú ìwọlẹ̀, tó bá ṣáà ti lè wà nínú máàpù DHL máa gbé débẹ̀. Ṣàkóso ẹ̀rí tí ẹ lérò pé náà láì we are not àwa ò sí nínú àwọn tí ń parọ́ o. Ẹ bá fún wa lówó pé ká ṣiṣẹ́ fún yín, àwa máa gbé ọjà yín wá sí ọ̀dọ̀ DHL á dẹ̀ gbé kàn yín lára níbikíbi tó bá wà. Tí ẹ bá wà ẹ ṣé gan ni. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kì í kágàn gẹ́gẹ́ bí ẹ̀yin màmá wa nígbà afẹ́fẹ́ tó máa gbé lọ abọ́rọ̀ dẹ́gẹ́rẹ́ òun la máa sọ fún ọmọlúwàbí tó bá dénú ẹ̀ ó máa dòdìdì. Ọ̀pọ̀lọpọ̀ ló ti wà nílùú èyìnbó, ló ti wà níbi tó wà látijọ́ yìí, kò sí bá ti ṣe kò rọ́nà gbégbà. Má waste time ara ẹ rárá. Ìwọ pé wòlíì máa gbàdúrà fún ẹ, á sì sọ ibi tó ń lọ fún ẹ gangan. Ibi tó ń lọ ni kó sọ fún ẹ kó o dẹ̀ ṣiṣẹ́ lé lórí, wàá sì rí ọ̀nà àbáyọ. Ohunkóhun tó bá jẹ́ pé ìṣòro ìwọ pè agbára Ọlọ́run ká. Ẹ ṣé gan ni. Once again, my name is Baba Confam JP. Adúpẹ́ lọ́wọ́ yín. Happy weekend. Ẹ ṣé gan ni. God bless you. Thank you.